Ìpàdùnú mọ́ra rẹ̀ ni mo ní ìwọ̀nba. Lórí pàtì kò sáláyọ̀ ń yọ̀ láwọn kan ń gbádùn jẹ́. Bí máa bá ń dùn ìpàdùnú mọ́ra rẹ̀ mo ní ìwọ̀nba o. Lórí pàtì kò sáláyọ̀ ń yọ̀ láwọn kan ń gbádùn jẹ́. Inú ẹ̀ bá dùn ìpàdùnú mọ́ra rẹ̀ ni mo ní ìwọ̀nba. Lórí pàtì kò sáláyọ̀ ń yọ̀ láwọn kan ń gbádùn jẹ́. Ẹ kú ìkàlẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri àgbáńlá ayé. Orúkọ mi Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ kú jọ́ méjì jọ́ mẹ́ta. Sóore níwọ̀n. Sóore níwọ̀n. Ta ni wọ́n ń sóore fún? Ta ló mú lọ́rẹ̀ẹ́ múlẹ̀ tó ń filé ayé rẹ̀ hàn? Sóore níwọ̀n. Tọkùnrin tọkùnrin ẹ wá kọ́gbọ́n o. Ẹ wá kọ́gbọ́n. Arákùnrin kan bẹ ìdílé aláyọ̀ ni. Ó ní ìyàwó, wọ́n ṣe wedding látọdún tí ètò ti pẹ́ bí ọdún 5 sẹ́yìn. Ọlọ́run ṣàánú ọmọkùnrin yìí, ó ní iṣẹ́ gidi lọ́wọ́, owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀. Ó fẹ́ ìyàwó rere, ìyàwó rẹ̀ gan-an, ọmọ onílé ọlọ́nà ni. Ọmọ èèyàn ńlá ni. Tọ́jà pé kò síbi tó bá nawọ́ sí, ọwọ́ rẹ̀ ó tó, níbi tó bá nọsẹ̀ gbà, ẹsẹ̀ rẹ̀ ọ̀kà bẹ́ẹ̀. Sóore níwọ̀n ọ̀rẹ́. Wọ́n ti fẹ́ra wọn tó ọdún 5 ṣùgbọ́n ọlẹ̀ ayọ̀ kì í tí ì sọ nínú ìyàwó rẹ̀. Ẹ̀gbẹ́ Yorùbá débẹ̀, wọn ì tí ì finú ṣe wí ní jẹ́bẹ̀, wọn ì bímọ rí. Wọ́n ti ṣe gbogbo tẹ́ẹ̀tì o, ọ̀sọ́sibítù tí wọn ò dé. Wọ́n á ní nǹkan kan ò ṣèyàwó, nǹkan kan ò sọ́kọ. Tó wọ́n bá ní àjò wọn lọ ṣùgbọ́n o àrùn kan sí ọkọ yìí. Òun ni iná àpà láfi gẹ́gẹ́ bí èdè olóyìnbó. Onífàájì ni. Kò sí ilé tí ò lè ná fọ̀rẹ́. Gbogbo ẹni ọba ti bá ń lé ọtí òun lọ̀rẹ́ rẹ̀. Gbogbo ẹni ọba bá lábẹ́ igi àánú òun lọ̀rẹ́ rẹ̀. Kódà bàbá bá yàn nínú mọ́tò ọ̀rẹ́ rẹ̀ ni. Yọ́ máa náwó bí ẹlẹ́dà wàá gbọ́ o. Àwọn tí wọ́n máa ṣe fún mi ń gò kan wọ́n náà gbàgbọ́ méjì ọ̀sán wọn dọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ ń sọ̀rọ̀ ayé rẹ̀ fún wọn. Ó wá pàdé arákùnrin kan. Arákùnrin tó wá pàdé nílé ọtí yìí tí wọ́n jọ ń ṣe fàájì látọjọ́ tó ti pẹ́ tí wọ́n ti múra wọn lọ́rẹ́ ẹ̀mùlẹ̀. Arákùnrin náà ní iṣẹ́ gidi lọ́wọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ kódà kò rí lé gbé mọ́. Ọkùnrin yìí wá gbà á sọ́dọ̀. Ó ń gbé bíi 3 bedroom. Ẹ̀tọ́mọ̀rú ilé tí wọ́n pè bẹ́ẹ̀ ó ń bá a gbé nú ilé. Ṣùgbọ́n arákùnrin yìí o ìjọba wù ní wálé láti ọ́fíìsì. Òní sẹ́mínà ọ̀la mítìn irọ́ tí ó máa pa fúyàwó nì. Ṣùgbọ́n ó jẹ́ kó yí arákùnrin ọ̀rẹ́ rẹ̀ tó gbà sínú ilé pé tó bá ti nídìí owó kó sá máa ṣàlàyé fún òun wọ́n máa sọ fúyàwó òun kó máa lọ gbà lọ́wọ́ ìyàwó rẹ̀. Tó bá ti pe arákùnrin yìí yóò ní kó lọ́ọ́ bá ìyàwó òun. Ǹjẹ́ ń gbọ́ mi yé báyìí? Ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá ń jà arákùnrin ìyá àti ìyàwó rẹ̀ ọ̀rẹ́ tó gbà sílé yìí ní bá wọn parí ẹ̀ débi pé ó ti mọ àṣírí ọkọ ó ti mọ àṣírí ìyàwó ó wá di ọjọ́ kan o. Arákùnrin yìí ó nídìí owó ó pe ọ̀rẹ́ rẹ̀. Nígbà tó wá pe ọ̀rẹ́ rẹ̀ ní kó lọ bá ìyàwó òun kó gbowó lọ́wọ́ rẹ̀. Ìgbà tí ó dọ́dọ̀ ìyàwó lòun ò ní fún lówó. Màdámù kí ni mo ṣe òun ò ní fún yín. Ó ní sínú yín dùn sí bí mo ṣe wà yìí ni. Ó ní kò yé òun máa. Ó ní ẹ̀yin náà wò látijọ́ ọjọ́ yìí owó kọ́ ni pọ́blẹ́mù òun jẹ òun mu lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yin náà wo jẹ́ tọkọ mi ti wálé gbogbo ẹ̀yin bọ̀dá onífàájì tọ́yẹ́ pé gbogbo ògbésí ayé yín ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀ máa kó lé lọ́wọ́ ẹ̀ kí ń fálú ìyàwó yín ìyàwó oníyàwó ní jọ yín lójú àwọn ọmọ olóṣó ní wà lẹ́nu yín ìyàwó rẹ̀ ọ̀dà mọ́ láti gbòó ti fẹ́ ẹ wá gbọ́ o. Arábìnrin yìí wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé kété pọ́wọ́ tó ń béèrè kò sí kété pọ́wọ́ yìí ò sí o kódà owó yìí ń bẹ kódà iṣẹ́ tó ń wá látijọ́ ọjọ́ yìí ń bẹ lákàtà òun ọ̀bọ̀ wáṣẹ́ ṣùgbọ́n tó lè ṣe fẹ́fà kan fóun ó ní kí ló fẹ́ fún àwọn màdámù nítorí pé òun ló lè mú ayọ̀ ọkùnrin yìí ló lè mú ayọ̀ rẹ̀ kún ló lè múnú rẹ̀ dùn torí pé ó nídìí owó. Ó ní pé ó wu òun kọ́bọ̀hún ní àjọṣepọ̀ màdámù ní gbọ́dọ̀ ṣerú onítọ̀ ọ̀bá sí òun ó tìràn olè mọ́ òun ó sì paramọ̀ ọ̀pọ̀ fẹ́ rèpù òun
tí wọ́n lé ọkọ nílé àwọn. Ọwọ́ àwọ̀ pé òun ò ní option òun ní sáàyè ọkọ obìnrin yìí o. Ẹ wá wo nǹkan obìnrin yìí bá lóyún inú obìnrin yìí dùn. Obìnrin ètò ìwé ni wọn ò lè dá bílé bá dá. Ìgbà tó lóyún tán ọba kókó nílé wọn kókó ní stéètì ibi tí wọ́n ń gbé kókó lọ stéètì ibòmíì. Ọba arákùnrin yìí wáṣẹ́ olówó lọ́wọ́ ó chẹ́ǹdì nọ́mbà kínní ọkọ chẹ́ǹdì nọ́mbà ìyàwó náà chẹ́ǹdì nọ́mbà ọkùnrin yóò rí arábìnrin yìí pè mọ́ àti wá jẹ́ arákùnrin yìí náà sì ní gẹ́fúrẹ́ǹdì tí ń bì fúrẹ́ǹdì tẹ́lẹ̀ tí máa wá wálé gẹ́fúrẹ́ǹdì kọ̀rọ̀kọ̀ rẹ̀ pè mọ́ láì mọ̀ pé ó ti bá ìyàwó olóore rẹ̀ ó ti bá a lọ. Ẹ wá gbọ́ o wọ́n wá di ní ọjọ́ kan ẹni tó jẹ́ ìyàwó ẹni tí wọ́n gbà sínú ilé wọ́n pàdé ńjọ́ kan àti arákùnrin yìí. Ìgbà tó pàdé ẹ̀ níbẹ̀ yìí nìyàwó ọ̀rẹ́ òun níbẹ̀ ni kí láadé mo ti rí yín tipẹ́ àti pé ọkọ yín ń bo lọ́wọ́ ọlọ́kọ òun báwo ẹ̀yin tóun dán wá yín kiri tóun ò rí ọ̀rẹ́ yín ló fún ìyàwó yín lóyún kódà ẹni tó jẹ́ ìyàwó yín òun lọ bá ọkọ òun wáṣẹ́. Arákùnrin yìí ní irọ́ ní kíni kódà tí wọ́n tún lọ sí ìyàwó bòńkẹ́lẹ́. Arábìnrin yìí bá fi fọ́tò hàn ọkùnrin yìí ọfẹ́ ilé ìyàwèrè lójú títì. Ẹ̀yin èèyàn mi ta ni wọ́n ń ṣoore fún wọ́n ń kìlọ̀ fún ọ̀gbọ́n òun fìyàwó rẹ̀ lẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ ṣe nílé ayé rẹ̀ ọ̀rẹ́ lọ máa pè ọ̀rẹ́ lọ ń pàṣírí pamọ́ sí lọ́wọ́ ta ni ò lè pani níbi múnimúni ti wà nílé ayé tí wọ́n pọ̀ rẹpẹtẹ. Ìyàwó tí ń gbàbọ̀dè fọ́kọ wà bẹ́ẹ̀ náà lọ́kọ tí ń gbàbọ̀dè fúyàwó àwọn náà wà. Ọlọ́run kó ṣàánú gbogbo wọn. Gbogbo ibi tá a máa lọ gbogbo ibi tá a máa bọ̀ Ọlọ́run má jẹ́ kó sọ́wọ́ ọ̀tá alẹ́ ni má dẹ̀yìn Ọlọ́run má jẹ́ kó sọ́wọ́ wọn tiwa ò ní ṣòro ṣe o. Gbogbo sóore ẹran tí ẹ ń tẹ́ máa ṣoore fún má dáwọ́ oore ṣiṣẹ́ dúró oore ṣiṣẹ́ lérè ó lérè ṣùgbọ́n mọ̀rú ẹni tó ṣoore fún sẹ́ni tí ó mọ̀ fún ọ ní àbẹ́ni tí ó gbàbọ̀dé fún ọ sẹ́ni tí ó mọ̀ oore fún ọ ní àbẹ́ni tí ó gbàbọ̀dé fún ọ. Ẹ jẹ́ ká máa rọra sí o. Lẹ́ẹ̀ka sí orúkọ mi ní Lukman ọmọ Àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo omi tí fídíò wa yìí bá dé ìwọ náà share rẹ̀ kó lè jẹ́kọ̀ fọ́mọ ẹlòmíì kí wọ́n rọ́gbọ́n kọ́ mẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti jì sínú ìdè báyìí ṣùgbọ́n gba àwọn ọ̀gbọ́rọ̀ ọ̀rọ̀ olówó iyebíye báyìí ńkọ́ kò jẹ́ wọ́n ta kìjì. A kì í bá àwọn ọ̀bẹ bá fẹ́ darapọ̀ mọ́ lórí WhatsApp 08032983298. A kì í bá àwọn amọ̀tẹ́ bá fẹ́ béèrè lórí àkọsẹ̀jáyé yín tàbí nǹkan bá ru yín lójú lórí ìrìn àjò yín. Àbẹ̀fẹ́ dáwọ́lẹ́sẹ̀ kankan sísẹ́ yìí kí n ṣe ni àbí kí n má ṣe yìí. Àbí báyá ẹ tiẹ̀ wá wà nínú pé báyá ìṣòro àìrọ́mọbí ni àbí báyá àrùn ara kan ni àbí nǹkan kankan ni ẹ kàn sí wa tá a bá mọ̀ ń pa rẹ̀ tó bá jẹ́ ìta mọ̀ ń pa rẹ̀ á dà yín lóhùn. Ǹjẹ́ gbọ́dọ̀ àdá báyìí nísìn tẹ́ bá fẹ́ jẹ́ ìwọ̀n lórí Facebook ẹ lọ search fún Life Spiritual Solution 08032983298 lẹ́ẹ̀kan sí ẹ lọ search fún wa lórí Life Spiritual Solution 08032983298. Ẹ bá oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ìtumọ̀ alẹ́ olówó iyebíye ni ẹ bá ń bẹ̀ àlàyé lórí ìràwọ̀ kọ̀ọ̀kan ni ẹ bá ń bẹ̀ Ọlọ́run yóò gbàdúrà yín o. Tiwa ò ní ṣòro ṣe o lágbára Ọlọ́run tiwa ò ní ṣòro ṣe o ògbómi tá a fẹ́ Ọlọ́run wọn máa ṣe fún wa oríwo onígbàbọ̀dé o ire kàbìtì. Ìfẹ́ kì í tàn ní jọmọ́ mi, ayọ̀ ló ń bàyàn o. Ìran bọ́ọ̀lù làwọn kan ò tọ́ ó torí pé wọ́n ti èké. Wọ́n bẹ̀rẹ̀ sí yan lórí ọ̀kadà lọ́kadà bá ṣubú. Tírélà kan tún gorí ọ̀kadà náà bá sì kú para wọn. Inú ẹ̀ bá ń dún pàdúrú mọ́ra ẹni mọ́ ní ìwọ̀nba. Lórí pàtí kò dára yọ̀ ń yọ̀ làwọn kan gbanú jẹ́. Ayọ̀ káyọ̀ láyọ̀ àkèrè ó tóbi kan lápá. Ayọ̀ káyọ̀ làkèrè máyọ̀ tóbi kan nìkan.